ṣe o, Ẹgbon gé Ori Aburo rẹ̀ l'Ondo, Araalu Sedajo Lowo Ara wọn, Afurasi Naa padà Dagbere fáyé. Nigeria must go. Ooru ọmọ Nàìjíríà mú wa, ìwà ọ̀daràn, owó nàbì àti ìjínigbé níṣẹ́ wọn. Àwọn ọmọ Orilẹede Ghana yàrí. Ajínigbé ṣekupa èèyàn méjìdínlógoji. Omije bọ́ lójú àwọn olùgbé-ilu Zamfara. Ileesẹ Ọlọpa nawọ gan Ọdaju Obinrin kan tó ṣekupa Nọọsi Aláboyún kan tó sì tún kun ẹ̀yà ara rẹ̀ wẹlẹwẹlẹ nipinlẹ Anambra. Ẹgbẹ àwọn oṣiṣẹ nọọsi bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì yíká Nàìjíríà. Lẹ́gbẹ́ dókítà bá ní àwọn náà yóò gùn lé ìyanṣẹ́lódì láìpẹ́. Arákùnrin kan gún bàbá rẹ̀ lọ́bẹ nígbùnkúgbùn pa dojú ikú nípínlẹ̀ Adamawa. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ó mà ṣe o, Ẹgbon gé Ori Aburo rẹ̀ l'Ondo, Araalu Sedajo Lowo Ara wọn, Afurasi Naa padà Dagbere fáyé. Ó mà ṣe o, ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n kan ti gé Ori Aburo rẹ̀ nílùú Odigbo nípínlẹ̀ Ondo. Agbègbè odò Orígbára ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lọ́jọ́ Ajé Monday. Àwọn fídíò kan lórí ayélujára ṣàfihàn bí àwọn aráàlú ṣe ń lu afurasí náà tó gbé Ori Aburo rẹ̀ tó pa náà lọ́wọ́. Nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí Ileesẹ Ọlọpa ìpínlẹ̀ Ondo lórí ìṣẹ̀lẹ̀ náà, alukoro Ileesẹ Ọlọpa ọ̀hún Ayánládé Ọláyínká Olúṣọlá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. Kọmíṣánná ọlọ́pàá Lawọ Adébọ̀wálé ti pàṣẹ kí ìwádìí bẹ̀rẹ̀ ní kankan láti mọ ohun pàtó tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Kọmíṣánná tún ti pàṣẹ kí wọ́n taari ẹjọ́ náà sí ẹ̀ka agbófinró tó ń ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn CID fún ìwádìí tó lóòrìn. Alukoro ọlọ́pàá náà ṣàlàyé síwájú sí pé ọmọ bàbá kan náà ni afurasí àti ẹni tó gé orí rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ó kọ̀ láti fi orúkọ àwọn méjèèjì léde, ó ní ọmọ ọdún márùndínlógún ni àbúrò tí wọ́n gé orí rẹ̀, tí ẹ̀gbọ́n tó gé orí àbúrò rẹ̀ sì jẹ́ ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n. Ayánládé ní afurasí náà ti jáde láyé lẹ́yìn tí àwọn aráàlú lù ú lálùbọ́lẹ̀ lálùbami lẹ́yìn tí wọ́n ká orí àbúrò rẹ̀ mọ́ lọ́wọ́. Ó ní ilé ìwòsàn ló kú sí nígbà tí àwọn aráàlú ká orí àbúrò rẹ̀ mọ́ lọ́wọ́. Wọ́n lù ú títí tó fi dákú rangbọ̀dàn. Àsìkò náà ni àwọn ọlọ́pàá dóòlà rẹ̀ lọ́wọ́ àwọn aráàlú tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n ilé ìwòsàn náà ló dákẹ́ sí tó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Ọlọ́pàá parí ọ̀rọ̀ rẹ̀ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì ti jáde láyé, èyí kò dí ìwádìí àwọn lọ́wọ́. Nigeria must go. Ooru ọmọ Nàìjíríà mú wa, ìwà ọ̀daràn, owó nàbì àti ìjínigbé níṣẹ́ wọn. Àwọn ọmọ Orilẹede Ghana yàrí. Ariwo sọ ní Orilẹede Ghana nígbà tí àwọn èèyàn kan gba ìgboro kan láti ṣe ìwọ́de tako àwọn ọmọ Nàìjíríà tó ń gbé ní orílẹ̀-èdè náà. Àwọn èèyàn yìí ló fi onírúurú ẹ̀sùn kan àwọn ọmọ Nàìjíríà tó ń gbé pẹ̀lú wọn, tí wọ́n sì takú wọn lé pé ó di dandan kí àlejò wọn máa lọ. Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọmọ Nàìjíríà tó ń gbé ní Ghana ni pé wọ́n ń ṣe òwò nàbì tí wọ́n sì tún fáwọn èèyàn ṣe ètùtù ọlà. Fídíò kan tó gba orí ayélujára ló ń ṣàfihàn bí ìwọ́de náà ṣe wáyé, níbi táwọn olùwọ́de náà ti gbé onírúurú àkọlé lọ́wọ́. Àwọn olùwọ́de náà sọ wípé ó di dandan kí àwọn ọmọ Nàìjíríà fi orílẹ̀-èdè àwọn sílẹ̀ nítorí ìwà ọ̀daràn àti owó nàbì tí wọ́n ń ṣe. Lára ohun tí wọ́n kọ sára àwọn àkọlé náà ni pé àwọn fẹ́ fòpin sí ìwà ìdígunjalè àti ìkọlù ọ̀daràn. Ìlera àwọn wà nínú ewu torí owó nàbì ọlọ́pọ̀ èrò. Àwọn ọmọ ilẹ̀ Ghana gùn lé ìwọ́de. Wọ́n ní ooru ọmọ Nàìjíríà mú àwọn, ìwà ọ̀daràn, owó nàbì àti ìjínigbé níṣẹ́ wọn. Bákan náà ni wọ́n tún kọ pé ta ni yóò dáàbò bo ẹ̀tọ́ àti òmìnira àwọn ọmọ ilẹ̀ Ghana? Àwọn ọmọ Nàìjíríà ń jí àwọn gbé, wọ́n ń fi àwọn ṣe ètùtù ọlà. Ojoojúmọ́ ni àwọn ọmọ ń sọnù torí ẹ̀yà Ìgbò. Kò tán síbẹ̀ o, fídíò náà tún ṣe àfihàn àwọn ọkùnrin kan tí wọ́n fẹ̀sùn kan àwọn ọmọ Nàìjíríà tó wà lágbègbè Accra pé àwọn ló pa á. Obìnrin kan tó sọ̀rọ̀ nínú fídíò ìwọ́de ìfẹ̀hónúhàn náà ṣàlàyé pé ó di dandan kí àwọn ọmọ Nàìjíríà fi orílẹ̀-èdè àwọn sílẹ̀ nítorí ìwà àìbìkítà tí wọ́n hù lórílẹ̀-èdè náà. Yàtọ̀ sí èyí, olùwọ́de mìíràn
tó ní àwọn ọmọ Nàìjíríà ti gbàkóso àwọn ọjà àwọn gbogbo tí wọ́n sì ń hùwà onírúurú láabi káàkiri orílẹ̀-èdè náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé, àwọn ẹ̀yà Ìgbò yìí ni wọ́n wà káàkiri orílẹ̀-èdè yìí tí wọ́n sì ń fẹjú mọ́ àwọn ọjà àwọn láti gbà á mọ́ àwọn lọ́wọ́. Kódà yàtọ̀ sí ẹ̀yà Ìgbò, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n wà káàkiri àwọn abúlé àwọn tí òfin àwọn kò sì gbà kí àwọn àjèjì máa dá sí ohun tó ṣe kókó. Wọ́n ní àwọn ọmọ Nàìjíríà yìí ń ṣiṣẹ́ ibi káàkiri orílẹ̀-èdè yìí, kódà wọ́n ní ọba Ìgbò ní orílẹ̀-èdè Ghana. Ìjọba Nàìjíríà fèsì lórí ìwọ́de lílé àwọn ọmọ Nàìjíríà kúrò nílẹ̀ Ghana. Wàyí o, àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà nílẹ̀ òkèèrè, the Nigerians in Diaspora Commission (NIDCOM) ti rọ àwọn ọmọ Nàìjíríà láti ṣe sùúrù lórí ìwọ́de táwọn ọmọ orílẹ̀-èdè Ghana gùn lé láti lé àwọn ọmọ Nàìjíríà kúrò lórílẹ̀-èdè wọn. Àtẹ̀jáde kan tí alága fún àjọ NIDCOM Àbíkẹ́ Dábírí Eréwà fi síta ní òwúrọ̀ Ọjọ́rú ló sísọ lójú eégún ọ̀rọ̀ yìí tó sì ṣe àpèjúwe ìwọ́de náà pé wọ́n sọ gbogbo àwọn ọmọ Nàìjíríà ní orúkọ burúkú bíi ọ̀daràn láì yọ àwọn kàńdá nínú ìrẹsì. Ìjọba Nàìjíríà ní àwọn ọmọ Nàìjíríà kì í ṣe ọ̀daràn, aṣojú rere ni wọ́n jẹ́ níbikíbi tí wọ́n bá wà, àmọ́ ó yẹ kí wọ́n ṣàwárí àwọn kàńdá nínú ìrẹsì tó bá wà láàrin wọn láti fojú winá òfin fún ẹ̀ṣẹ̀ wọn. Àtẹ̀jáde náà tí yóò sì ṣe alárinà fún àjọ NIDCOM Abdulrahman Balógun fọwọ́ sí fi kún pé orílẹ̀-èdè Ghana àti Nàìjíríà dàbí ìbejì. Ìṣẹ̀lẹ̀ ìwọ́de yìí ló dàbí pé ó ń tún ìtàn mìíràn kọ nípa àjọṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti Ghana. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí sì ti wáyé rí nígbà tí àwọn ọmọ Nàìjíríà ṣe ìwọ́de pé káwọn ọmọ orílẹ̀-èdè Ghana kúrò nílẹ̀ yìí kí wọ́n padà sí orílẹ̀-èdè wọn. A ó rántí pé ọdún 1983 ní ìṣẹ̀lẹ̀ wáyé èyí tí wọ́n pè ní Ghana must go. Bákan náà àwọn ọmọ Ghana ti dá padà fáwọn ọmọ Nàìjíríà tí wọ́n sì ní Nigeria must go lọ́tẹ̀ yìí. Lásìkò tí ìṣẹ̀lẹ̀ Ghana must go wáyé, Alhaji Shehu Shagari ní ààrẹ orílẹ̀-èdè yìí tó sì ṣòfin pé káwọn àjèjì tí kò ní ìwé ìgbélù kó ẹrù wọn kúrò ní orílẹ̀-èdè yìí. Ọ̀pọ̀ àwọn àjèjì tí kò sì ní ìwé ìgbélù náà sì ló tó mílíọ̀nù 2, ó sì lé ní ìdajì wọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Ghana. Òfin ọ̀hún ní àwọn àjèjì tí kò níwèé ìgbélùú tí kò bá kúrò nílẹ̀ yìí ni wọn yóò fojú winá òfin tí wọn yóò sì fi sọ̀kò padà sílé. Ṣé làwọn ọmọ ilẹ̀ Ghana nígbà náà sì kó ẹrù wọn tí wọ́n dì sínú àpò kan, èyí táwọn ọmọ Nàìjíríà sọ ní Ghana must go. Ajínigbé ṣekú pa èèyàn méjìdínlógójì. Omije bọ́ lójú àwọn olùgbé-ìlu Zamfara kai. Àfi k'Ẹlẹ́dùà bá máa fi sọ rẹ̀ sọ wá. Níṣe ni àwọn ajínigbé agbébọn kan tún ṣe bẹ́ẹ̀ bẹ́ orí èèyàn 38 nínú àwọn 56 tí wọ́n jí gbé nípínlẹ̀ Zamfara. Olùgbé abúlé Banga níjọba ìbílẹ̀ Namuda ni àwọn tí wọ́n bẹ́ lórí náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe wí, wọ́n bẹ́ wọn lórí nítorí wọn kò rí owó ìdóòlà ìtúsílẹ̀ san. Alága ìjọba ìbílẹ̀ náà Maniru Haidara Kaura ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé àwọn ọ̀dọ́kùnrin ló pọ̀ nínú àwọn tí wọ́n ṣekú pa náà. Ó ti pé oṣù 4 báyìí tí àwọn ajínigbé agbébọn náà ti wọ abúlé Banga tí wọ́n sì jí èèyàn 64 lọ. Nígbà tó ń tẹ̀síwájú nínú àlàyé rẹ̀, alága ìjọba ìbílẹ̀ Namuda Maniru Haidara Kaura sọ pé ohun tí àwọn gbọ́ ni pé wọ́n dùnbù wọn ni. Ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn agbébọn náà béèrè mílíọ̀nù lọ́nà 50 náírà owó ìtúsílẹ̀ 50 million naira. Àwọn sì gbọ́ pé wọ́n ti fún wọn. Wọ́n yọ̀ǹda àwọn 18 nínú wọn lọ́jọ́ Sátidé, obìnrin 17 àti ọmọ kékeré kan. Ṣùgbọ́n wọ́n tún pinnu láti pa èèyàn méjìdínlógójì nínú àwọn tí wọ́n mú sí àkàtà wọn náà. Ó sọ wípé àwọn ni wọ́n mọ ìdí tí wọ́n fi ń pa wọ́n. Wọn ò lọ́pọlọ lórí rárá. Wọ́n gbàgbé pé àwọn èèyàn àwọn náà làwọn ń pa àti pé àwọn máa pàdé níwájú Ọlọ́run. Alága náà fi kún pé ilé ìwòsàn ni àwọn 16 nínú àwọn tí wọ́n fi sílẹ̀ náà sì wà tí wọ́n ń gba ìtọ́jú. Ó ní wọn kò gbé òkú àwọn tí wọ́n pa sílẹ̀. Wọ́n ní ààbò kò sí lágbègbè àwọn. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ààbò, Kaura sọ pé bó tilẹ̀ jẹ́ pé òun máa ń fi etí gbọ́ pé àwọn ẹ̀ṣọ́ ààbò ń ṣiṣẹ́ ní àwọn ibòmíì, ó ní kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn. Ó ní káwọn má parọ́,
àwọn ẹ̀ṣọ́ aláàbò kò ran àwọn lọ́wọ́ rárá lágbègbè náà. Àwọn tó ran àwọn lọ́wọ́ nínú wọn kò ju àwọn sọ́jà láti Zamfara lọ, ṣùgbọ́n nínú àwíjàre àwọn sọ́jà wọ́n ní àwọn ń ṣe ìwọ̀nba tí àwọn lè ṣe. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n ti tako àwọn tí wọ́n ń fẹ̀sùn kàn wọ́n pé wọn kò kápá àwọn agbébọn tó ń ṣọṣẹ́ kiri agbègbè lórílẹ̀‐èdè yìí. Wọ́n ní aráàlú kì í fi ohun tó ń ṣẹlẹ̀ tó àwọn létí lásìkò nígbà míì, àti pé ìgbà míì wà tí wọn kì í mọ bí ìgbìyànjú àwọn lórí kí àlàáfíà lè jọba ṣètò. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti fìdí ìfigbóró òfin gbé obìnrin kan, Somtochukwu Nwavọ, ẹni ọdún 24, fẹ̀sùn ṣíṣekúpa nọ́ọ̀sì aláboyún kan tó sì tún kun ẹ̀yà ara rẹ̀ sí wẹlẹwẹlẹ ní agbègbè Ogbunike níjọba ìbílẹ̀ Oyi nípínlẹ̀ náà. Ìfigbóró òfin gbé ọ̀hún ló wáyé lọ́jọ́ 25 oṣù keje ọdún 2025 nígbà tí àwọn ará àdúgbò abúlé Umueri nílùú Ogbunike lẹ́yìn tí wọ́n ṣàwárí òkú olùfarakásá tí ó kún wẹ́lẹ́wẹ́lẹ́ nínú ṣáláńgá lẹ́yìn ọjọ́ díẹ̀, èyí tó dá ìbẹ̀rùbojo sílẹ̀ tí ààhín kílẹ̀ yìí sì ń ṣe ọ̀pọ̀ àwọn ará àdúgbò. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Tojukwu Ikenga ṣe sọ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé sójú òpó ayélujára mọ̀mímọ́ Facebook lọ́jọ́rú Wednesday, afurasí náà jẹ́wọ́ pé òun ni ọ̀rẹ́bìnrin ògbóǹtarìgì afurasí Chiemere Elobisi, ẹni tí wọ́n ló ti na pápábùrà. Ó gbà pé wọ́n pe òun lẹ́yìn tí wọ́n hu ìwà ọ̀daràn náà láti nu ẹ̀jẹ̀ olùfarakásá náà. Ó tún jẹ́ kó di mímọ̀ pé wọ́n gbé ẹ̀yà ara ọ̀hún tà fún àwọn oníṣègùn tó ń lọ́wọ́ nínú ìfèèyànṣe ètùtù lágbègbè náà. Bákan náà ni ìwádìí ìṣáájú fi hàn pé olùfarakásá tí í ṣe nọ́ọ̀sì ni aṣekúpani ọ̀hún tàn wọnú ilé rẹ̀ lábẹ́ dídíbọ́n pé ó fẹ́ gba ìtọ́jú lọ́wọ́ nọ́ọ̀sì alábẹ́rẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ikọ̀ agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID lọ́jọ́ 29 oṣù keje ọdún yìí yàbò ojúbọ òòṣà oníṣègùn náà tórúkọ rẹ̀ ń jẹ́ Nwavọ Chibuna láti abúlé Amawa Ogbunike, tí wọ́n sì ṣàwárí àwọn ẹ̀yà ara òkú èèyàn náà tí wọ́n ti dì sínú àwọn àpò ọlọ́ràá. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìtọpinpin láti náwó gan ògbóǹtarìgì afurasí pẹ̀lú àwọn afurasí káràkátà tó ń béèrè fún ẹ̀yà ara èèyàn, tó ń gba ẹ̀yà ara èèyàn àtàwọn míì tí wọ́n jọ ń ṣiṣẹ́ làbùrú náà. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Ikioye Orutugu ṣàpèjúwe ìwà náà gẹ́gẹ́ bí ọ̀dájú, ọ̀daràn, ó sì jẹ́ ìgbójú agan sí ìwà rere àti ìgbé ayé mímọ́. Ó mú dá àwọn aráàlú lójú pé ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn ti ń lọ lọ́wọ́. Kọmíṣánná ọlọ́pàá rọ ẹnikẹ́ni tó bá ní ọ̀rọ̀ kan tàbí òmíràn tó lè ṣèrànwọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá kó kàn sí iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n fi dá àwọn aráàlú lójú pé àwọn yóò dáàbò bo olùtanilólobó ọ̀hún. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nọ́ọ̀sì bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì yíká Nàìjíríà. Lẹ́gbẹ́ dókítà bá ní àwọn náà yóò gùn lé ìyanṣẹ́lódì láìpẹ́. Ẹgbẹ́ àwọn nọ́ọ̀sì láwọn ilé ìwòsàn ìjọba àpapọ̀ ní Nàìjíríà ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì káàkiri àwọn ilé ìwòsàn lọ́jọ́rú Wednesday. Àwọn nọ́ọ̀sì náà lábẹ́ àsíá ẹgbẹ́ National Association of Nigerian Nurses and Midwives tí àpapọ̀ wọn lé ní 25,000 sọ pé ìyanṣẹ́lódì náà yóò wáyé fún ọjọ́ 7 gbáko. Ìyanṣẹ́lódì yìí ni wọ́n fi ń ṣèkìlọ̀ fún ìjọba àpapọ̀ láti ṣe àwọn ohun tí wọ́n ń fẹ́. Bí bẹ́ẹ̀ kọ́, wọ́n ní àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ. Ṣáájú ní àjọ náà ti kọ́kọ́ fún ìjọba àpapọ̀ ní ọjọ́ 15 kó tó gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 7 yìí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ohun tó ṣokùnfà ìyanṣẹ́lódì náà kò sẹ̀yìn ọwọ́ tí ìjọba Nàìjíríà fi mú àwọn òṣìṣẹ́ ètò ìlera ọ̀hún. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, alága àjọ náà Morakiyo Rilwan sọ pé àwọn nọ́ọ̀sì náà kò ní dá sí iṣẹ́ kankan láwọn ilé ìwòsàn ìjọba káàkiri Nàìjíríà lásìkò tí ìyanṣẹ́lódì ọ̀hún bá ń lọ lọ́wọ́. Morakiyo sọ pé ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 29 oṣù keje ọdún 2025 ní gbèdéke ọjọ́ 15 tí àwọn fún ìjọba pé bẹ̀rẹ̀ láti aago 12 òru kọjá ìṣẹ́jú kan ní àwọn ó bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì náà. Wọ́n ní ìyanṣẹ́lódì yìí kò kan àwọn nọ́ọ̀sì nílé ìwòsàn aládàáni nítorí àwọn ilé ìwòsàn aládàáni kò kárí gbogbo Nàìjíríà. Gẹ́gẹ́ bó ṣe sọ, wọ́n gùn lé ìyanṣẹ́lódì náà
látàrí owó tí kò tó nǹkan tí ìjọba ń san, òṣìṣẹ́ tí kò tó, owó tí ìjọba jẹ àwọn àti ètò ààbò tí kò sí fún àwọn lẹ́nu iṣẹ́. Wàyí o, ìkìlọ̀ lásán ni ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje yìí jẹ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọ̀ọ̀rọ̀ láìpẹ́. Níṣe ni ẹgbẹ́ àwọn dókítà náà ti sọ pé àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì wọn lẹ́yìn tí wọ́n fún ìjọba àpapọ̀ ní ọjọ́ 21 láti dá sí ohun tí wọ́n ń béèrè láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Níbi ìpàdé pàjáwìrì kan tí ẹgbẹ́ náà ṣe nílùú Àbújá, wọ́n ní ìjọba ti já àwọn kulẹ̀ pẹ̀lú bó ṣe kọ̀ láti mú àwọn ìlérí rẹ̀ tó ti ṣe fún àwọn ṣẹ lẹ́yìn ọ̀pọ̀ ọdún. Nínú àtẹ̀jáde kan tí ààrẹ ẹgbẹ́ ọ̀hún Bala Audu àti akọ̀wé rẹ̀ Jami Egbo buwọ́lù, wọ́n ní ìyanṣẹ́lódì àwọn yóò padà gbéra sọ láìpẹ́. Lára àwọn ohun tí àwọn dókítà náà béèrè fún ni àtúnṣe ìlànà sísan owó oṣù wọn, ìyẹn National Salaries, Income and Wages Commission NSIWC àti Consolidated Medical Salary Scale CONMESS. Arákùnrin kan rèé o, ó gún bàbá rẹ̀ lọ́bẹ nígùnkúgùn pa dojú ikú nípínlẹ̀ Adamawa. Ileesẹ Ọlọpa ìpínlẹ̀ Adamawa ti fi gbòòrò òfin gbé Idi Buba fẹ̀sùn gígún bàbá rẹ̀ Jẹ́lì Buba dojú ikú lákòókò ìfàǹfà ní agbègbè Fọ́tà níjọba ìbílẹ̀ Gombe nípínlẹ̀ náà. Èyí wáyé lẹ́yìn wákàtí 24 tí arábìnrin kan jẹ́ nínàwọ́ gan nípínlẹ̀ Ondo fẹ̀sùn gígún ọ̀rẹ́kùnrin rẹ̀ pa dojú ikú lórí àgbèrè ṣíṣe. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ nínú ìtàkùrọ̀sọ lórí fóònù pẹ̀lú alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Yahaya Ugoroje sọ wípé afurasí náà jẹ́ fífi gbòòrò òfin gbé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ọ̀jìmì onímọ̀ nípa ètò ààbò Sagasola Makama, ẹni tó gbé ìṣẹ̀lẹ̀ ọ̀hún sójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ó jẹ́ kó di mọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ Ajé Monday lẹ́yìn tí èdè àìyedè wáyé láàrin àwọn méjèèjì lágboolé ìdílé wọn. Gẹ́gẹ́ bí Makama ṣe wí, afurasí náà ló ṣe bẹ́ẹ̀ ṣe kọlù sí bàbá rẹ̀ pẹ̀lú ọ̀bẹ tó sì gún un lọ́rùn, ẹ̀yìn, gún un nígùnkúgùn pa dojú ikú. Olùfarakásá ọ̀hún ló jẹ́ gbígbé lọ sí ilé ìwòsàn nílùú náà níbi tí wọ́n ti fìdí ikú rẹ̀ múlẹ̀ nígbà tó ń gba ìtọ́jú lọ́wọ́. Ó fi kún pé ọ̀bẹ tí afurasí náà lò ṣekú pa bàbá rẹ̀ ti jẹ́ sísàwárí nípasẹ̀ àwọn agbófinró nígbà tí òkú olóògbé sì jẹ́ gbígbé lọ sí ilé ìgbókùpamọ́sí fún ètò àyẹ̀wò òkú ṣíṣe. Ugoroje lákòókò tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday sọ wípé afurasí náà ti jẹ́ gbígbé jù sí àhámọ́ fún ìtẹ̀síwájú ìwádìí. Ẹ̀yin olùgbọ́ wa, ìbínú ò dá o, ẹ yàgò fún èdè ayé kò ní mú wa, a ò sì ní ṣìṣe láṣẹ Elédùà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.